إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. عيني صلى الله عليه وسلم. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. alhamdulilayi. ọpẹ́ ni fún Ọlọ́run ọba wa. alhamdulilayi. ẹ jẹ́ ká di ọpẹ́ wa náà ládé. alhamdulilayi. Ọlọ́run ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba tó já sí pé ó dá ikú tí ò ní kú ni. ọba tó dá àwọn táwọn ò ní gbèsè ni. ọba tó dá wa tó ní káwa máa sùn tóun ò sì ní sùn. jalla jalaluhu jalla. kó máa rí àwa kò sí ní ó rẹ kò ní rọlọ́run. Allahu akbar. olùkọ́ yóò mi wá fi ṣáà ó gbogbo gbà ó lè tẹ́lẹ̀ Ọlọ́run bá wà títí Ọlọ́run bá iná o. Allahu akbar. a sì wá tọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìjẹ fún aṣíwájú wa náà wà mọ́. sallallahu alaihi wasallam. kí Ọlọ́run bá láǹdùlọ kí wọ́n ṣàwà gbọ́ ọpẹ́ wa. àmín. láàrin ọ̀dà ìpé bíi 5 minutes náà ni àbí ìtàn láàrin àsìkò yìí náà àwọn tó fẹ́ dúpọ́ lọ́wọ́ àbáná fún ẹ̀ gbé microphone lé mi lọ́wọ́. ìdí mi náà fẹ́ ṣe yìí mo fẹ́ tọ́ kí wọ́n wá ju bàbá yìí sùn. mi tó sọ̀rọ̀ wájú wọn ṣùgbọ́n a tún wá lo opportunity yẹn náà láti lọ tọ́ kéwù ni Ọlọ́run sì gbà fún wa. àwọn tó wà lẹ́gbọ̀n náà Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín. abdulgalibu. abdulgalibu orúkọ ńlá jẹ tún ni Ọlọ́run bá ń gbàdúrà yín. ọ̀rọ̀ yóò ní dàrú. ètò tó fẹ́ dàrú níbẹ̀ Ọlọ́run yóò dàrú. ètò tí wàá kú díẹ̀ káàkiri Ọlọ́run bá yín tún ṣe. lánàá ìdọ̀gbọ́n àti ìfúnlọ́sọ̀rọ̀. Tẹ́rí ọ̀rọ̀ àwẹ̀ níwọ̀nba ó lágbára gan. Bóyá láàrin ìṣẹ́jú kan ká ṣe ní interactive search. Ta ló mọ orísìí ta fi ń gbá àwẹ̀ gan? Kí ni díẹ̀ ta fi ń gbá àwẹ̀? Kí ló dé ta gbọ́dọ̀ gbà wẹ̀? Èyí jọ láàrin ìṣẹ́jú kan ká kàn sọ́ọ̀rọ̀ yìí láàrin àwọn ọkùnrin. Kí ló dé ta fi gbọ́dọ̀ gbà wẹ̀? Àti bá a yà ní gbọ́wọ́ àti ti gbẹ́dìgbẹ́. Kí ló dé ta fi gbọ́dọ̀ gbà wẹ̀? Kí ni díẹ̀? Dálùkọ̀ lè sọ sọ́nà. Assalamu alaikum. Àwẹ̀ dàbí ẹmọ̀ bí a bá ṣiṣẹ́ wọ́n wá rán wọn lọ fún training àti seminar tí ó jẹ́ ká ní ìsúnmọ́ lọ́wọ́ sí. Assalamu alaikum. Ó yẹ ká ní ìsúnmọ́ lọ́wọ́ lókè. Wọ́n tún wà àwọn kan tún nílé gbòógì ẹ̀gbọ́n báyìí. Ajá Abdulrahman. Fi ń gbá àwẹ̀ gan. Assalamu alaikum. Wa alaikum salam. Ó jẹ́ àṣẹ Ọlọ́run. Ó dẹ̀ jẹ́ ìwọ̀n tó jẹ́ pé a lè fi máa pa Ọlọ́run fi wọ̀ wá pé ká fi ba ẹ̀ṣẹ̀ rẹ náà. Àṣẹ Ọlọ́run ká fi kàfẹ́. Ètí ìkọ́sínú mú bẹ̀ gangan jù ní àṣẹ Ọlọ́run. Ṣé wọ́n tún kẹ́ni kan? ẹni ká mú obìnrin kan. obìnrin kan. I would have said the same because it's ordained by God. Thank you very much. òyìnbó lẹ́yìn ọ̀sán tí. Kí ní táwọn ọba tí wọ́n ń kà fún wa láti kékeré pé bàdà ó gbọ́n láì mẹ́rin ṣíta ní ọdún bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Ètí bọ́dà yẹn sọ àti sísá yẹn sọ wọ́n jáde níbẹ̀ pé mo ṣe ní kíni ẹ̀yẹ́ wọn èèyàn lé lórí aláwọ̀kọ́ ni pé ó dọ̀rùn ni. Ẹlẹ́ẹ̀kejì níbi àtúnwá ìtàkùn wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa bí Ọlọ́run bá ní níwọ̀n dé tù sí kúl amali ibni Adam lahu illa sawm fa innahu li wa ana ajizu bihi. Gbogbo iṣẹ́ tẹ́ mú ọmọ ànábì Ádámù bá ń ṣe pátápátá ní àyàfi ààwẹ̀ tẹ́lẹ̀ wọn ó lọ sí àjùmọ̀ ó yan zaka mílíọ̀nù bí bàbá yìí sọ fún wa ká máa yan zaka gbogbo iṣẹ́ rí yẹn wá pátá Ọlọ́run lóhùn lómi àyàfi ààwẹ̀ Ọlọ́run ní fa innahu li ó gbọmọ ara ẹni ó lóhùn lòún ní ààwẹ̀ wọn á ní ajizu bihi ó lóhùn lòún sì fa aláwẹ̀ lẹ́nu. ṣe ni pé nǹkan tó jẹ́ tó lọ́n kílẹ̀ láti. amúra sí i. wọ́n lọ́ọ́ yẹ ká múra sí i gbá tààrà nítorí tó bá yẹ kọ́ gàwa lóní tó síbẹ̀ ṣe nǹkan báyìí ṣe a máa mójútó torí pé kí ni ọ̀gá wa ń bọ̀ ọ̀gá wa ń bọ̀ bọ̀ eléyìí ọ̀gá àwọn ọ̀gá ẹni tó dá ọ̀gá gan ni. Ọlọ́run lòún ní wọn á ní ajizu bihi. Àwẹ̀ ó lè jẹ́ nǹkan pàtàkì káwọ́ sọ pàtàkì ẹ̀ díẹ̀ nígbà kan rẹ lórí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn ló ní bẹ́yàn ṣe fẹ́ síwájú dáadáa sí ìkan nìyẹn o
ó tún wá ní tó fún wa wípé rọ́gìmù àǹfùmírí dákọ̀lá alẹ́ ìṣàrù Ramadan thumma salaf falam yaghfir lahu níbo ló ti wá ṣẹlẹ̀ ní ojúmọ́ ni falamma wasala sallallahu alaihi wasallam min al-munbar ìgbà táwọn fi tẹ̀pẹ̀ munbar tó fẹ́ gòkè wọ́n kàn gbọ́ táwọn fi ní àmín ó wáyé àwọn ẹni pé ẹni tó fẹ́ ṣe tó wà tó kọ́ ṣàmì láti bẹ̀rẹ̀ kí ló dé wọn máa ń dákẹ́ lórí àwọn òfin bẹ́ẹ̀ tó bá dé táwọn yìí bá ṣe nǹkan kan wá ṣe sùn wọn wá lọ béèrè ìyẹn mọ̀ pé náà dé ìsáwá bá ti sọ nǹkan tó bá tábà rògbò wrong àwọn náà láwọn aṣọ kí ló bá yín sọ náà wọn ń gbọ́dọ̀ ti rí kíní kan ìṣẹ̀ tó yẹ kẹ́ lọ bá àfà bí àfà sàrámà lè kùsà èyí tẹ́ tó sọ ètò ìjọmí lójú o báwo ló ṣe jẹ́ ṣé àwọn òtí kàwé débẹ̀ ni àbí àgùn tí ra débẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ìṣẹ̀ tó yẹ ká farabalẹ̀ lórí gbogbo yẹn ní farabalẹ̀ àwọn tó wà lọ́dọ̀ àdúgbò wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ yẹn wọ́n wá farabalẹ̀ táwọn fi parí tó fi wá parí bàtò wọn ṣe wọ́n lọ bá sallallahu alaihi wasallam pé ya Rasulullah àríyìn bẹ̀ yẹn wá ṣe àmì alámà àmì ta ya Rasulullah lórí kí ló tẹ́ mi ṣàmì wọ́n wá dárò nǹkan mẹ́ta yẹn kọ́lá fẹ́ mú lóun torí àsìkò ní alákọ̀ọ́kọ́ ni pé mọ̀dákọ̀lá àríṣà Ramadan ẹ̀ tó tọ́lọ̀ ń bá kẹ́ tó wá rí àwẹ̀ Ramadan náà tí Ramadan wa tún lọ lára ẹ̀ tí orí kẹ́ ọlọ́run bá ń bẹ̀ wọ́n ní ẹni yẹn wọ́n ní lùzà yìí Jibril alayhi salam tó sọ fún Ànábì ó sọ fún Ànábì kó ṣàmì ló fi ṣàmì lẹ́ẹ̀mẹ́ta yẹn àwọn èèyàn wá gbèbè kí ló tẹ̀ ń ṣàmì ẹ̀gbọ́n ṣàmì ààrẹ tí wọ́n sọ̀rọ̀ tẹ̀ ń ṣàmì sí lọ́wọ́ ní kókó ṣẹlẹ̀ bí tẹ̀ ẹ̀rẹ̀ Jibril alayhi salam wá bá mi kún ti fẹ́ gun mímbà yẹn ló ní bẹ́ẹ̀ ṣàmì lẹ́ẹ̀mẹ́ta mo wá ṣàmì ó wá dárúkọ àwọn kan mẹ́ta fún mi aláwọ̀kọ́ nínú ẹ̀ ní pé ẹtí aláwọ̀kọ́ nínú ẹ̀ ní pé ẹ tó bá ṣe Muhammadu Rasulullah àlìsí ẹ̀ tí ó bá sọ pé àmì tí ó bá sọ pé láàrin ìwọ̀sán àwádà ó ní sọ pé àmì nígbẹ́ lórí kí ni àmì pé ẹni yẹn kó ti di lùsà ní ayé púpọ̀ kan pé Muhammad sallallahu alaihi wasallam tó bá sọ pé láàrin ìwọ̀sán wọ́n ní pé ní ẹ̀kọ́ يصلي عليه عشرة ثم لا يشقى يصلي عليه عشرة ثم لا يشقى. Tabat yang buat Nabi Muhammad sallallahu alaihi wasallam masuk ke sallallahu alaihi wasallam ni. Pé tí ó bá sọ ó ti di loser. Ó wá sọ pé ká Nabi sọ pé àmín. Ànábì wá sọ pé àmín lórí ẹni yẹn. So ẹlẹ́kejì wọ́n wá sọ pé tó jẹ́ pé Ramadan dé bá láyé tí Ramadan wá lọ tí ò wá pàdé àforíjì Ọlọ́run bá nínú oṣù Ramadan yẹn wọ́n ló ti di loser. Ó wá tún kánú bí o ṣàmì lé lórí Ànábì tí wọ́n ṣe àánú lé lórí. Ẹlẹ́kẹta wá tó wá ní pé mọ́nàdàrà kan ẹ tó lọ ń bá kẹ́ndí ayé tó ní bàbá ẹ̀ tó bá bàbá ẹ̀ láyé tó bá yà láyé tí ò tó wá wọlé jẹ́ náà látara wọn. Oníṣọ́ tó lẹ́ni ẹ̀ náà tún ti di loser ọ̀yà Rasulullah oníṣàmì lé lórí pé yẹn tí náà ṣe kí ó di loser Ànábì bá tún ṣàmì lé lórí. Which means ẹni tó bá tọ́lọ̀ ń bá kẹ́ torí bàbá àti ìyá tí ò wá wà lè jẹ́ náà látara wọn méjèèjì yẹn wọ́n ní loser ni. Ìbá àlùkò ìbá àkọlé ìbá ní anything kò má ta loser ni at the end of the day. Nítorí kò tara bàbá àti táwọn ẹyẹ ìkọ́nà sábẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá ẹ̀ṣọ́ láìsí. Ló bá kéèké kí wọ́n bá bẹ̀rù ní kí ló dé ìwọ́n tó bá Ànábì lò bá kí ló wá dé tó jẹ́ pò ó ti mọ̀ kó yàn máa kúrò nọ́mà náà kí ló dé tó ó ní kí n ṣe yẹn ló ń ṣe òun wọ́n ní kí ló ń ṣe é ó ní torí ìkọ́nà àwọn ilẹ̀kùn tó wọ́n gbà wà lẹ́tẹ̀ẹ́ ló ti tì yẹn ṣe gbọ́ mi yé díẹ̀ ṣá ó ní ìkọ́nà àwọn ilẹ̀kùn tó wọ́n lè gbà wọnú àlẹ́tẹ̀ẹ́ náà ó ní ìkọ́nà ló ti tì yẹn ó ní kankan dùn ún ni pé ilẹ̀kùn yóò sì dé símọ́ láíláí. ìta wa ń lọ ní pé ọ̀rọ̀ Ramadan lásán débẹ̀ ká lè mọ pàtàkì àwẹ̀ Ramadan ló dé tó kọ́ lọ síbẹ̀ yẹn ló wá ṣe wàá dé pé ìbátá ti mọ̀ pé àwẹ̀ Ọlọ́run ló ní o tàbí wọ́n mọ̀ pé oṣù téèyàn gbọ́dọ̀ rí àforíjì nínú ẹ̀ náà ni nínú bàbá sọ́lẹ̀ kan pé nínú oṣù yìí ká máa ṣe ìtọrẹ àánú tó pọ̀ gan Ànábì sallallahu alaihi wasallam máa ṣe ìtọrẹ àánú tẹ́lẹ̀ kì í ṣàwọn rárá bó tilẹ̀ ń kó mọ́ Ànábì o ìgbà kí àwọn ò lè ṣe Ànábì ń ṣe fáwọn èèyàn kí ni kan náà kíyàn kan bá bẹ wọlé wá bá nàbí kó ohun màlúù yẹn lè wọ́n bá ń ṣe o kí ni kan táwọn yóò dúró pé tòótọ́ ni Ànábì yóò tó kó tó kù wọ́n fún lómi yóò sì yóò Ànábì yóò wá gbalẹ̀ fún bẹ̀yẹn jáde lọ kí ni wọ́n lọ ṣe wọ́n lọ wọ́n lọ yá wọ́n wá fẹ́ni tó ní ìdí owó mélòó ni wọ́n lè ṣe tí báyìí ní ìtọ́ bí àwọn bàbá wa yìí but ẹ mọ̀ wọ́n máa lágbára kí ni wọ́n bá mi kí ni wọ́n lọ yáwó fẹ́ nìyẹn kí ni màá máa rò pé àyè mi náà ní problem tèmi Ànábì sì lè ṣe láàrin wọ́n sọ nílé wọn máa ń sùn tí wọn ò ní jẹun wọ́n máa ń sùn lé Ànábì gẹ́gẹ́ sẹ́ láàrin wọ́n sọ náà ṣùgbọ́n tí yẹn bá wá bá wọn lọ wọn sì ní kẹ́ni ó jókòó báyìí èyí ó rò bí wọ́n lọ mọ́ wá lé Ànábì sì jáde lọ ìlọ balabajà gbé tó yóò wá gbó yẹn Ànábì wá gba bìyẹn wọlé padà wọ́n wá fún ẹni yẹn lówó yẹn kókó lọ bí ya
bùkátà tiẹ̀ torí ọlọ́run ní bil mu'minina ra'ufun rahim táwọn ń jẹ́ ra'ufun kí lọ́wọ́ máa dùn fún bẹ́ẹ̀ fún nítorí pé ẹni tó jẹ́ pé nǹkan máa ń ká lára kí nǹkan bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn máa ń ká lóbi sẹ́lẹ̀ alẹ́ wàsán lára so ẹni tó wá já sí pé wọ́n wá tó wá sọ pé nínú àdìsá náà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní man fatara sa'im ẹni tó bá wá pèsè oúnjẹ tí ẹni tó yẹ mọ̀ pa sọ pé àwẹ̀ Ọlọ́run lónìí àbí àìsọ pé oṣù àforíjì dáwà yìí tá a gbọ́dọ̀ máa ráforíjì tá a gbọ́dọ̀ máa ṣe ìtọrẹ àánú tó pọ̀ àbí ẹnì kan wá Ànábì sallallahu alaihi wasallam wá ní ẹni tó bá fún wa láwẹ̀ lóúnjẹ kó fi sínú ẹ máa gbọ́ ẹni tó fún aláwẹ̀ lóúnjẹ tó fi sínú tó bá yẹ pé àwẹ̀ ni yẹn 85% láwẹ̀ tó máa gbà lọ́dọ̀ kẹ́mọ̀ Ọlọ́run ló máa fún Ọlọ́run ló ń ní òun ló dẹ̀ máa sàn sọ́fẹ́ ni ẹ̀ wọ́n yẹ pé 85% láwẹ̀ tiẹ̀ tọ́lọ́run wá kẹ́ tó wá lè jẹ́ kíyàn mẹ́fà yìí méje ó ṣe kí ni ó sínú látọ̀dọ̀ ẹ̀ ṣe kọ́kọ́ calculate 85 yẹn bíi márùn yẹn ló mélòó nìyẹn ìyẹn ti wà lẹ́gbẹ̀ẹ́ fún pé o ti ọ̀ bá kù ọgbọ́dọ̀ mọ bó eye ta ní báńkì Ọlọ́run gbogbo ẹ̀fà ìwọ́n tó dẹ̀ ní adúgbò ó pọn máa ní gbogbo ọmọ ẹ̀mọ́ tí a yìí tó wá kẹ́jù owó ẹ̀ náà ó ní kéékèèké náà ló máa nígbà lọ́dọ̀ Ọlọ́run ọba tó bá fòrò ńlá ìwọ òfin kan láti ìtòkọ́ lọ́run tó fún ẹyin bẹ́ẹ̀ni iṣẹ́ tó bá ṣe ẹ̀ náà ló máa fi gbá kí ni o ẹ̀sán ni wọ́n mọ̀ tó kọ́ dímọ̀ àkókòsíkùn ẹ̀rí ẹ̀dídó ìdàgbà òkun kọ́tẹ́ bá ti sọ̀rọ̀ àti fẹ́mi ara yín ẹ̀ bá pàdé lọ́dọ̀ Ọlọ́run ọba ìgbàlódé tó ní intuqridullaha qardan hasana tẹ́lọ́ bẹ́ẹ̀ bí mi Ọlọ́run bá ṣòwò tó fẹ́ bá mi dòwò pọ̀ tó fẹ́ yá mi lówó ẹ mọ̀ kí gbogbo àwọn tó ṣe kí nìyí tó ń sọ jẹ́ wọ́n bọ́lọ̀ ń dòwò pọ̀ ní ẹ máa wo tọ́lọ̀ máa gbà sán wọ́n lẹ́sùn wọ́n ní wasari'u ila magfiratin ẹ sáré lọ síbi tí ẹ ti lọ rí àforíjì Ọlọ́run iṣẹ́ tẹ́ẹ̀ṣe tẹ́ẹ̀fúra àforíjì Ọlọ́run wọ́n ní ẹ sáré lọ bẹ̀ ni ìgbà kan ní wasari'u ìgbà kan ní wasabiqu ila magfiratin Ọlọ́run ṣe ń lò ní ìtẹ́ bá ti pé bí mo lè bá àforíjì Ọlọ́run bá pàdé ó ní ká sáré nítorí wípé èyí la mọ̀ Ọlọ́run bá ló ṣe kí ni o ló mọ̀ náà bàbá wa tó gbọ́n sí bàbá tó wá ní èyí gan tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sùn gan àmọ́ kí ló fẹ́ hàn dé ní àmọ́ nínú wá jásí pé àgbọ̀dọ̀ dájọ́ ṣiṣẹ́ rẹ̀ tó bá ní ká sanwó tó bá ní ká sọpọ́tì Iftar ẹ jẹ́ ká sọpọ́tì Iftar nítorí gbogbo àwọn tó bá jẹ nínú Iftar yìí lẹ ti ní the same percentage tẹ́ni yẹn bá ní lẹ́yìn náà ti máa ní kò dẹ̀ ní reduce ẹni tó jẹ Iftar yìí o kò reduce lára àti ẹ̀dá rárá gẹ́gẹ́ bá náà lè ṣe sọ èmi kọ́pì yẹn pèsè látòrí àwọn ànábì Ànábì sallallahu alaihi wasallam kò reduce lára tẹ̀yìn ó gbà ládà yín wà bẹ̀ tí wọ́n náà wá tó àmì wọ́n wá kó ládà yín papọ̀ fẹ́ni kan tó fún yín lóúnjẹ ẹ̀wọ̀ wàhálà tí ò bá ṣe bọ́ yóò wà lóde nà yóò sì rí àforíjì Ọlọ́run ọba nínú oṣù yìí látara pé ẹwà àwọn tí wọ́n wọnú wọ́n ní pé kí ló mọ́ sàlàkọ̀ tó fi sàkọ̀ wọ́n ní kí ló fà yín wọnú náà sákàrọ̀ tẹ̀ wọ̀ yìí gan wọ́n ní àwọn òsì lára àwọn tó máa ń fún yàn lóúnjẹ ni ṣẹ́ẹ́dí pé ká ló ń fún yàn lóúnjẹ ni kò ní wọlé ṣe ẹni tó lówó tí ò fún yàn lóúnjẹ ó ń ṣe ra ẹni nítorí tí ìgbà tí ó bá gbogbo ò lè mú kọ́bọ̀ dání ó sì lè mọ̀ pé òun lọ láti sọ pé jẹ sáré náwó mi no kò sẹ́ni tó mọ̀ abẹ́nìkan wà lórúkọ lẹ́tà láti ọ̀dọ̀ DHL pé sàtì àforíjì ẹni sàtì àforíjì ò ní máa ẹni sàtì ọ̀dẹ̀ foríjì kò lámì ìyẹn ló jásí pé agbọ́dọ̀ máa fún tù láti ṣe kí ni o láti ṣiṣẹ́ rẹ̀ nítorí àmọ̀gbà tí ó máa ṣe kí ni tó máa tún kọ́lọ̀ má ti jẹ kú tán báyìí Ọlọ́run wá fún ọlẹ́pọ̀lọpọ̀ Ramadan ṣe lórílẹ̀ pẹ̀lú àlàáfíà tó péye jẹ́mọ́ wàláì láàrin ọ̀rọ̀ kan nìyẹn máa tọ́ tí ò ní sọ mí mọ́ aṣọ kan nìyẹn máa wọ̀ tí ò ní wọ̀ mí mọ́ yóò wọ̀ tí wọ́n jọ́kọ̀ fún ara ẹ̀ wọ́n sì dé kúrò lára ẹjọ́ kan náà ìgbésẹ̀ kan náà ló máa gbé tí ò ní gbé mi mọ́ ìjà kan náà ni ó jáde tí ò ní wọlé mọ́ ìjà kan ni ó sì wọlé tí ò ní jáde mọ́ ìkọ̀kan ní gbogbo yìí náà ló máa ṣẹlẹ̀ wàhálà yóò sì ṣẹlẹ̀ sí gbogbo wájọ́ kan náà ni bòkí la ti wá tẹ̀síwájú tó bá ló yálé ní ìgbémi àti rẹ̀ kí la fẹ́ ṣe ọkàn wá ti balẹ̀ pé iṣẹ́ rẹ̀ tí mo ṣe sọ́hun ti tó wàláhì kò tí ì tó wàláhì kò síṣẹ́ rẹ̀ kan tá a lè ṣe táwọn olùkó ti tó tá a lè fọkàn balẹ̀ sí pé tó bá délé ní ó ti dé náà nítorí àwọn ti ní àwẹ̀ tá a fẹ́ gbà yìí ìta ń gbà yìí Iftar tá ń ṣe yìí wọ́n ní ká ṣe ní àwẹ̀ mọ̀wọ́dà pé àwẹ̀ bíi pé the last àwẹ̀ tí mo fẹ́ ṣe lórí ilé ayé lélẹ́yìí nítorí ó pọ̀ náà tá a tó ṣe ọdún tó kọjá tí wọ́n sí mọ́ wàláì káláwọn náà mọ̀ pé àwọn ti lọ fọ́dún olè tó dé ni wàláì wọ́n mójútó ààwẹ̀ wọn wọ́n sanwó sí ibi ìftáàrù
wọ́n kára máa sì fi àwẹ̀ wọn táwẹ̀ wọn fi jẹ́ nígbà wájú ọlọ́run wa ẹlòmíì tí wọ́n pé mo sì wà 20 ní mẹ́wọ́n sì ní several years tó kàn wá láì tó bá dé tẹ́ age mate ẹ̀ wà bá mẹ́ ẹ̀ ń tó ju ẹ lọ díẹ̀ wà bá mẹ́ kódà mọ̀láìkà yìí iṣẹ́ tó lọ́wọ́ bá rán ni kò sí tó kàn pọ́ mọ́ ọdún kan ni yóò mú lọ tó bá tásìkò yìí èmi àti ẹjẹ́ ká máa rò bẹ́ẹ̀ gbogbo ẹjẹ́ ká máa gbélé ayé wa bíi pé the last day lè ní tá a bá ń gbélé ayé wa bẹ́ẹ̀ á rìnrìn rí á sọ̀rọ̀ rí á wùwá rí nítorí á mọ̀ wípé ó lè yá lẹ́ni time púpọ̀ tí wọ́n kò wá sí iná torí tara wa ní ẹwà àwọn tó wà lọ́nà sábàrò yẹn sìn wọ́n ní kí ló dé tẹ́ pọ̀ náà wọ́n sọ pé àwọn òyìn sàkárà wọ́n ní pé torí pé àwọn òsùká ni ọdún ẹni tó lówó tí ìyàn sàkárà wàhálà wà lọ́nà ẹ̀ torí gbogbo ẹ máa di nǹkan sí lọ́rùn ìyẹn náà sọ́ọ̀dù bọ̀dì kọ́kọ́ sọ ni pé táwọn fi wọ́ bẹ̀yẹn gangan ni pé àwọn olówó yẹn lọ́wọ́ ṣùgbọ́n tó bá ní ká bọ́ èèyàn àwọn òkè ń ṣe ṣe wá láwọn táwọn sọ èyí tó jẹ́ pé àwọn kùdárù àwọn kìnnì ọlọ́run ní kúlà máa àrọ́dà ayé ẹ̀kúrú ju mí àwọn èyí tó fi ẹwà kí lẹ́nà ọdún kú àdáàbà lọ́rẹ̀ lẹ́dí kún tó yìí tẹ̀tẹ̀dù tó bá ti wá nísàlẹ̀ tó wà yẹn wọ́n wà kó òkè wọ́n wà kó òkè ọlọ́run ní tó bá ti wá jáde kúlà máa àrọ́dà ayé ẹ̀kúrú ju mí tó bá fẹ́ kó òun náà ọlọ́run wá ní èyí tó fi yà á wà dáhùn padà sínú yìí á wà ní pé ìdúkú àdáàbà lọ́rẹ̀ lẹ́dí kún tó yìí tẹ̀tẹ̀dù iná tẹ́ ń pè ní wọ́n nígbà fún òun oúnjẹ ìṣẹ́jẹ́ ẹ̀rẹ́ ìṣẹ́ dáadáa tó bá kí ohun tó bá ṣe báyìí wá ṣe báyìí báyìí a ní ọlọ́run rò ibi báyìí ni ìmọ̀ ni wà ibi báyìí àmì ìbátan jẹ́ náà tó bá dìgbà yẹn wà á mọ̀ pé yes tíyàn bá dẹ̀ sí lọ kò lè padà wá mú wà lẹ́kùn sẹ́ tó lè padà wá mú àgbọ́kọ́ nìkan lórí tó wá padà wá mú àwọn tó bá ní wọ́n padà yẹn àṣetáàní àwọn àlùjànnú ló gbé kí ni wọ́n wọ tó bá tẹ̀yàn máa padà wá ní wàlúùláì anábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wọ́n fi fún yàn dákú padà wá táwọn mi ò lè padà wá a lè ní àti àwọn oníkèéta a lè bá wọn rẹ́rìn sí àbá bàbá rẹ́rìn tá a bá dé inú àwọn náà máa sọ wọn láì dá kí ló wá kù tí ẹ̀yìn yẹn lára fẹ́ lọ fẹ́ padà wá bá yé dá tó nìyẹn no bọ́ tí ẹ wá rí jọmọ́ gbogbo àwọn nǹkan oríṣi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tá à ń dá yẹn níbi pé ká máa dá sí ìfúdáàrù ká máa bọ́ọ̀yàn ká máa ràn lọ́wọ́ yóò máa pa àìṣe déédéé wa rẹ́ pàápàá jùlọ nínú Ramadan ta wáyé oṣù Ramadan wàlẹ́ oṣù ńlá ni tó jẹ́ pé àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn Ramadan oṣù mẹ́fà ni wọ́n fi máa bẹ lọ́n kọ́kọ́ lọ́n gba àwẹ̀ wọn oṣù mẹ́fà tó bá ti wá dìbò wọn tó wá bẹ lọ́n pé Ọlọ́run jẹ́ ká rí Ramadan tó ń bọ̀ yìí o nítorí inú wọn máa ń dùn ní pé táwọn bá ti dé àwọn ti wà lẹ́nu ọ̀nà Ọlọ́run wa ni pé Ọlọ́run ó ṣàforíjì fáwọn nítorí wọ́n ní wá sí yàmù jùnà pé jùnà ni pé nǹkan tí máa ń dáàbò bòyàn nígbà Ramadan ẹni tí mu tí ò ní mu tí mọ̀ ẹni tí máa ń ṣe sí náà ní ṣèṣì máa ń ẹni tí máa ń ṣe pò wà tí ò dáa yóò fi ilẹ̀ pátápátá nítorí kí ó mọ̀ pé Ramadan yìí oṣù àforíjì ni oṣù tọ́lọ́ máa ń ṣàforíjì fẹ́ dání gbogbo yẹn la mọ̀ tó kọ́ wá dìgbà yẹn wọ́n ní ìdájákàlà ṣáàrù Ramadan futiyat abwabu jannah wàgúnlẹ̀kọ̀ àbúwábù nìyàr bọ̀sẹ̀sẹ̀ láti ṣẹ̀yàtìn tí Ramadan bá ti dé ayé ọjọ́ tí Ramadan fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn ṣẹ̀yàtìn ti bẹ lórílẹ̀ Ọlọ́run ní kí wọ́n kó gbogbo wọn kí wọ́n lọ tí wọ́n lọ tí gbogbo wọn mọ́lé ilẹ̀kùn àlìjẹ́nà wọ́n wá sí gbogbo ilẹ̀kùn àlìjẹ́nà gbogbo ẹ̀ tó bá jẹ́ ọmọ àlìjẹ́nà gbogbo pátápátá náà Ọlọ́run wọ́n ti wá lọ́mọ àlìjẹ́nà o iṣẹ́ rẹ̀ níyàn fi ń dọ́mọ àlìjẹ́nà Ọlọ́run fún wa ṣe ọ̀rọ̀ rẹ̀ níyàn sọ tó fi ń dọ́mọ àlìjẹ́nà yìí Ọlọ́run fún wa sọ ìgbésẹ̀ rẹ̀ níyàn pé tó fi ń dọ́mọ àlìjẹ́nà Ọlọ́run fún wa gbé Ọlọ́run wa gba Ramadan lọ́wọ́ wa náà wà ní ṣe ní àṣemọ fún wa yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé pẹ̀lú ìdùnnú ayọ̀ àti àrísìkí tó péye gbogbo àwọn tó ti wá kọjá mistake tá a bá ti ṣe mẹ́kọ́ lòun ṣàfihàn fún wa ó wá gba àwẹ̀ yìí náà lọ́wọ́ wa ó gba àwẹ̀ yìí náà lọ́wọ́ wa ó gbájú bá a ṣe ṣe lọ ó gbájú bá a ṣe ṣe lọ àwọn tó ti wá lọ láàrin wa náà lọ́dún tó lọ tí wọ́n wá bá wa ṣe lé ìdàkọ́ lòun ṣàfihàn fún wa ó bá tún wọn ṣe ó bá wa tún wọn ṣe ó bá wa gbàṣẹ wọn àwọn náà táwọn á ń tọwọ́ fún wọn ká má pè jùlọ ọba wọn ká má pè jùlọ ọba wọn lọ́la ìlà ìlọ́lá lọ́la ìlà ìlọ́lá lọ́la ìjọba ọlọ́wọ́ ọba nǹkan tí mo wá fẹ́ sọ pé ẹ jẹ́ ká mójútó ọ̀rọ̀ Iftar nítorí ládá tó wà ń bẹ̀ wallahi tó pọ̀ tá a bá gbọ́ yé gan ẹnìkan lè ní èyí gbogbo tó bá sọ yìí ẹgbowó yẹn lọ ṣe tó bá fún wọn ní £100 ọlọ́ni mọ́ ń jẹ́ abin hasana fọlámọ́ aṣírò àǹfààníkà tó bá tún wá dọ̀rọ̀ Ramadan ọlọ́run wá mọ iye tí yóò táìmù kìíní yẹn fún tí ó wà jẹ́ ọlọ́run mọ̀ gbogbo àwọn iṣẹ́ yìí iṣẹ́ rẹ̀ ni ká fún wọn kódà
kí ìyàwó kó gbé omi sí ọkọ ẹ̀ lẹ́nu yóò gba ládá ń bẹ̀. Kí ọkọ kó gbé omi sí ìyàwó ẹ̀ lẹ́nu yóò gba ládá ń bẹ̀. Kí ọkọ kó wojú ìyàwó ẹ̀ sùn nínú Ramadan ni pé ìyàwó mi máa gbìyànjú wa ìwọ lọ́mọ dúpẹ́ ìyàwó tó fún mi ó ti gbóúnjẹ lẹ̀ ó ti ṣe gbádá. Ṣé nígbà tó ń dúpẹ́ yẹn Ọlọ́run sì máa ní kí àwọn màláíkà kan máa pa àṣìṣe àwọn méjèèjì rẹ̀. Látara ní wọ́n yọ́nú síra wọn. Inú ọkọ ń dùn pé ó ti sùn dádì àsìkò ìfúkàrò ti tó dádì àsìkò sàárì ti tó ẹni dìde wá yan nọ́fìlà ni ṣe mọ̀ fún ìyàwó rẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀. Ọkọ rẹ̀ náà ni ó lọ jí ìyàwó ẹ̀ ẹ jẹ́ sáré sọ kíkọ kékeré kan fún wa. Ẹ mọ̀ pé wọ́n ní tá a bá ń gbàdúrà fúnra wa nígbà tá a bá tẹ́nìkan bá sí ń bẹ̀ àdúrà máa ń tètè gbà. Tí ọmọ ìyá bá ń ṣàdúrà fúnra wọn nígbà tí ò rí ẹni kejì yẹn àdúrà ẹ̀ máa ń gbà. Ẹ wá wo sísà tó gbàgbọ́ yé ẹ̀sìn ọkọ ẹ̀ dìde lórí kó fẹ́ ṣe tàájù ọkọ ẹ̀ wá jókòó sí tó wà ó wá ń ṣàdúrà ní bọ̀dọ̀ alákọjá Ọlọ́run bá ń fún ìyàwó Ọlọ́run bá ń fún ìyàwó alálùbáríkà ìyàwó tó dájú bá ń fún bá ń kẹ́ o pẹ̀lú ìyàwó tó fún kó wá fún ọmọ tó dá o àwọn ìyàwó bá sọ fún brọ́dà pé sàlámù aláìkùm sá kí ló dé ń tọrọ ìyàwó fún ọ. Ó ní kó mọ̀ púpọ̀ níyàwó ó jẹ́ bàbá sí ìyàwó wọn àwọn ènìyàn má tọrọ ìyàwó fún wọn. Kí ló fà tó fi ń sọ bẹ́ẹ̀? Nítorí pé wọ́n ní ìdáradà ọ̀rọ̀ jùlọ bí àkí ìlídọ́rẹ̀ nìkẹ́yì ọ̀pọ̀lọpọ̀ àlùmọ̀láìkà àmì ìpọ́nà kàmíkù. Nítorí wọ́n ti mọ̀ pé wọ́n ní tí ọkùnrin kan bá ń ṣàdúrà fún ọ̀yá ẹ̀ tí ò rí àwọn mọ̀láìkà ẹ̀kọ́ ló ń sọ síbẹ̀ lásìkò gbà yẹn á máa wá ṣe àmì sí àdúrà tí ẹni yẹn ń ṣe fún ẹni tí kò rí yẹn. Àwọn mọ̀lẹ́ka wa máa sọ pé wọ́n là kàmí tó gbogbo àdúrà tó ń tọrọ fẹ́ ni yẹn ń kọ́ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ọ náà. Nǹkan tó wá ń ṣe àti ẹni ọmọ òkúta Ọlọ́run bá gbàdúrà yẹn Ọlọ́run ó fẹ́ yáwó mi fún ọkọ òun. Ẹ wo àgbọ́yé nítorí ti mọ̀ pé kí ló dé bá tó ó mọ̀ pé èkó tẹ́sán sọ nìyẹn. Ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run bá gbàdúrà ọkọ òun fún ọ̀dà yẹn tó níyàwó mi ó ti tí àwọn mọ̀lẹ́ka lè sàmì sí Ọlọ́run wá fún ọkọ òun ní ìyàwó tí ó tún pẹ́ sí yẹn tí ó bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ̀wọ̀n kan ẹ jẹ́ ká máa ṣe dáadáa jẹ̀ máa kí ló dẹ̀ fa ọkọ àti ìyàwó ìdùnnú ń bẹ láàrin wọn ni ìdùnnú ń bẹ láàrin wọn ẹ̀yẹ́ káwa náà kọ́ yẹn ẹ̀kọ́ tó pọ̀ ó wà nínú Ramadan yìí. The last one tó ń tabá ṣàkà yẹn làálàkùn takùn àbí nǹkan tó wà ń bẹ nìyẹn iṣẹ́ ìyẹn lásán tọ́pìkì mẹ́ta ló wà ń bẹ àbí mẹ́rin gan tó ń bá ní kan túlẹ̀ tààtàkùn gbàtọ́ ní wọ́n wọ takuwa ó ní alkhawf min al-jalil wa ridha bil-qalil wal-istida'atu li yawm ar-rahil oúnjẹ takuwa nìyẹn ọlọ́ni àwọn kan mẹ́ta yẹn lẹ́wàá gbóyè dáadáa látara àwẹ̀ tẹ́ ń gbà látara àwẹ̀ tí wọ́n ti ṣe lọ́rùn wọn lé àwọn tó ti wá bí fọ́ yín gan ọlọ́ni làálàkùn tàkùn ká lè má kí nǹkan tí ń jẹ́ takuwa ni wọ́n lọ bá àlè lọ́dí ara ọ̀tá ara ni pé takuwa tó lọ́wọ́ bá sọ mẹ́yìn kí ni túmọ̀ yìí ló máa sọ fún wọn wípé alákọ̀ọ́kọ́ ẹ̀ ni pé al-amal bi-tanzil kẹ́ nígbàgbọ́ nǹkan nínú nǹkan tí Ọlọ́run bá kà tọ́lọ́run bá sọ̀kalẹ̀ tó ń jà lóko rẹ̀ wa ridha bil-qalil kẹ́ láwùjọ ọkàn nípa nǹkan kékeré kó tẹ́yìn lọ́rùn. bẹ́ẹ̀ ni sà wal-istida'atu li yawm ar-rahil kẹ́ tí wọ́n máa rẹ́dì ńlẹ̀ fún ara yín pé jọ́kàn tẹ́ lọ tẹ́ ní padà wá mọ́. Àwọn nǹkan tí àwọn ẹ̀fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn ẹ mọ̀ bẹ́ẹ̀ bí ṣe ń pààyàn ẹ mọ̀ bí oríṣiríṣi nǹkan ṣe ń di àwọn nǹkan tó jẹ́kọ̀ọ́ fún yín tẹ́ lè débẹ̀ mọ́ tó bá di jọ́kàn náà gbogbo nǹkan tá a ṣe lè ṣe ń sìn náà àsìkò kan pọ̀ tá a ní lè ṣe mọ́fà yóò sì máa mọ̀ wá láti ṣe ṣùgbọ́n à lè ṣe ṣùgbọ́n tá a bá ti ṣe ń sìn á máa gbalá dáńgbà ẹ bí ìgbà tí ń ṣe kí nìyẹn ni gbogbo àwọn tó wá bá wa ṣe kí yín náà kọ́lọ́mù gbalẹ́sìn fún wọn kọ́lọ́mù gbalẹ́sìn fún wọn kọ́lọ́mù gbalẹ́sìn fún wọn kọ́lọ́mù má jẹ́ kó tán lọ́wọ́ wọn kọ́lọ́mù má jẹ́ kó tán lápò wọn kọ́lọ́mù má jẹ́ kó tán lójú wọn kọ́lọ́mù má jẹ́ kó tán lẹ́yìn yan la ilaha illallah la ilaha illallah la jẹ́ kó tó lọ́wọ́ ọ̀bà. Bá ti wá wà yín náà Ọlọ́run tó fi fẹ́ ẹ̀ kú wa kò ní fi ìbínú ẹ̀ tú wa ká kò ní fi ìbínú ẹ̀ tú wa ká kò ní fi ìbínú ẹ̀ tú wa ká bàbá tó wà láàrin wa Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ mama tó wà láàrin wa Ọlọ́run jẹ́ kárí wọn pẹ́ gbogbo àwọn ọmọ wa náà Ọlọ́run bá ṣe wọn lọ́mọ alálùbáríkà àwọn ọmọ wa náà Ọlọ́run bá ṣe wọn lọ́mọ alálùbáríkà Ọlọ́run bá ṣe wọn alálùbáríkà
ìkọ́ tó ń jẹ́ ká sí ká àdúrà máa pọ̀ náà sí ni wípé nípa nítòsí tó bá ti fẹ́ súnmọ́ ìṣinu wọ́n ní ká máa ṣàdúrà gan àdúrà máa ń gbà gan nígbà tá a bá fẹ́ ṣinu téèyàn bá dẹ̀ fẹ́ ṣinu á mú tábà ti mú kíní yẹn ẹ̀kọ́ oríṣiríṣi ló wà látara ẹ̀ àwọn kan ní tẹ́ bá ti kọ́kọ́ fi ẹ̀kọ́ sẹ́ni báyìí nítorí tẹ́ bá ṣì nínú ọ̀pẹ tí kíní yẹn bá ti wá sálẹ̀ báyìí àsìkò gba yẹn ẹ̀ wá ṣàdúrà ẹ̀ bẹ̀ lọ́n gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ̀ bẹ̀ lọ́n nítorí wọ́n ní àdúrà tá a bá ṣe wọ́n ní àdúrà tá a bá ṣe nígbà tá a bá fẹ́ sínú pé àdúrà yẹn ń gbọ́ lágbọ́rọ̀ Ọlọ́run gbà ní oúnjẹ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àdúrà tá a bá wá fi àmọ̀dáàmì yìí tọrọ lórí ara wa ni o lórí àwọn ọkọ wa ni o lórí àwọn ọmọ wa ni o lórí àwọn ẹbí wa ni o lórí ìjọ wa ni Ọlọ́run bá fàṣẹ sí Ọlọ́run bá fàṣẹ sí wọ́n ní innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe fún wa wọ́n fẹ́ tó wa fún wa láàrin ìṣẹ́jú ẹyọkan láàrin ìṣẹ́jú kan àdúrà kan wà àbí àdúrà méjì kan wà táwọn àdúrà Muhammad sallallahu sọ fún wa tó kọ́ wa wọ́n tá bá fi àwọn àdúrà yìí tá bá fi bẹ́ lọ́wọ́ wọ́n ní nǹkan tá bá ń bẹ́ lẹ́nu lórí wọ́n lọ́wọ́ ṣe fún wa àwa ka àdúrà yìí náà a sì gbàgbọ́ pé gbogbo nǹkan tá bá fi lé lórí tá bá fi sùn Ọlọ́run ṣe pẹ̀lú rọrùn Ọlọ́run wọlá tó tóbi Ọlọ́run ṣe Ọlọ́run wọlá ajálẹ̀ tó fi gbé sọ́mọ̀ sókè káwà tó dé tó sì ń bẹ́ẹ̀ tààtọ́ wá wà ń bẹ́ẹ̀ náà tí sọ́mọ̀ tó ń bẹ́ẹ̀ tó bá jẹ́ pé jọ́kùn náà láti kúrò tí wọ́n wà ń bẹ́ẹ̀ agbára tọ́lọ̀ fi ń gbẹdú Ọlọ́run wọlá agbára yìí náà Ọlọ́run wọlá tó tóbi Ọlọ́run yóò gbàdúrà gbogbo yóò gbàdúrà wa láàárọ̀ yóò gbàdúrà wa lọ́sàn-án yóò tún wá gbàdúrà wa lálẹ́ gbogbo àwọn táwọn wọn ti da Ọlọ́run jẹ́ kọ́sùn wọn bàjẹ́ gbogbo àwọn tọ́sùn wọn da Ọlọ́run jẹ́ kálẹ̀ wọn bàjẹ́ àtàrọ̀ àtọ̀sán àtọ̀lẹ́ gbogbo wa Ọlọ́run jẹ́ kó da àní kábàámọ̀ lọ́la láìlà ìdàlá máa jẹ́ kó sọ́dọ̀ lọ́rùn bá láàrin ìṣẹ́jú mọ̀ yẹ ká jákẹ́ ká wá gbọ́rọ̀ lẹ́yìn ìgbà yẹn náà àwa ka orúkọ Ọlọ́run bá yí náà tí wọ́n ní ká máa fi bẹ́ lọ́run bísímílà. Amin. Àwọn sọ wípé Allahumma. Ṣé ká sọ papọ̀ ní kíní ní àbí àná ìwé ẹgbẹ́ bàbá. Ẹni ìtọ́ òkú ká kó òwú sọ́ra ẹni. Fún ara ẹni wọ́n ní ká ṣe bẹ́ẹ̀ Allahumma. Inni as'aluka. Bi anna. Laka. Alhamdu. La ilaha. Illa anta. Al-Mannan. Badi'u. Samawati. Wal ardi. Ya dal jalali. والإكرام يا حي يا قيوم يا قيوم آمين اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوب إلا أنت آمين إنما أمره إذا أن يقول له كن فيكون أشهد متى الفاتحة بسم الله